àdódùn tó le àdódùn tó jẹ́ pé béèyàn bá ń lò ó kọ́lọ́n jẹ́ kí obìnrin yẹn ó lè ráyè ronú tèèyàn mọ́ kó lè ronú tẹlòmíì mọ́ tó bá sì jẹ́ pé obìnrin ló lò fọ́kùnrin kọ́lọ́n jọ́kùnrin ò lè ráyè ronú tẹlòmíì mọ́ nítorí pé kò sí ìbálòpọ̀ míì tí ó gbádùn mọ́ àyàfi ẹni tó bá lo iṣẹ́ yìí fún ẹni tí wọn náà bá sì lo iṣẹ́ yìí fún tọ́ bóyá lẹlòmíì tún fi lè gbádùn rẹ̀ mọ́ ìwọ tí ìbá ti ṣèyàwó ilé rẹ tí ìṣọkọ ilé rẹ ronú kó o tó lò ó kọ́mọ́ wá di pé yóò máa tẹ̀lé ọ kí ṣoṣoṣoṣo tọ́mọ á wò pé ṣé lẹ́nu tara lò yín náà lọ́wọ́ dàbí màjíìkì lọ́dàbí idán lọ́dàbí nǹkan báyìí bó o là á ṣe ẹ rí i pé ìwé àgógó gúnlẹ̀ ń wò ó oògùn nu ṣe rí ẹ̀wò náà tún ní ìwé àgógó ogún ni àwọn kan máa ń pè ní ogbe orí àkùkọ àwọn kan máa ń pè ní àgógó ogún tá a bá ti wá ìwé á wá já tá a bá ti já á wá gbó á ní fomi sí a sì ní sànù tàbí ká gún lọ́lọ́ tàbí ká gún lódó tá a fi rí omi rẹ̀ fún ẹ̀wọ̀n pé nísìnyí ẹlòmíì lè pé bí àǹbí tó ti dọ̀tí ló ti já òní jàǹbí tó ti dọ̀tí jàǹbí tó ti mọ́ kó lè bá a ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe nítorí pé tómi bá ti wà lára ẹ̀ iṣẹ́ yẹn ó mẹ́hẹ̀ kò ní gbéra tó ara àwọn àkíyèsí tọ́pọ̀lọpọ̀ yìí ṣe nìyẹn tọ́pọ̀lọpọ̀ fún wọn wò pé òun lóògùn kan kò jẹ́ béèyàn bá ti ní àkíyèsí lórí oògùn yóò lò kò ní jẹ́ bó láwàá ṣe tá a bá wá ti fún tán ẹ rí i pé àwọn kan wà níbi ìdọ̀tí nìsín irú àwọn eléyìí tó wà níbi ìdọ̀tí ẹ wo eléyìí nìsín ẹ rí i pé irú àwọn eléyìí tó wà níbi ìdọ̀tí nìsín à ní lò nítorí pé kí ni ó dọ̀tí a sì ní fẹ́ sàn náà torí pé à ní fẹ́ kómi ó débẹ̀ ṣùgbọ́n èyí tí tó dá wà yìí tó ṣe dáadáa tó fresh yìí nítorí pé ayé ti di ayé nǹkan ó ti di ayé ìmọ́tótó nǹkan tó lò sójú ara tí ó penetrate wọ ojú ara ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó mọ́ ibi tá a láyé dé nìyẹn a wá já a wá gbó a ní jẹ́ kómi ó ṣí mbẹ̀ tá a bá wá ti gbó tán a wá wá aṣọ funfun láti fi extract omi rẹ̀ láti fi yọ oró omi rẹ̀ kí nìdí tá a fi láṣọ funfun ni wípé o lè faṣẹ́ ṣẹ ṣùgbọ́n omi yẹn ò ní rí fún tó bó ṣe yẹ kó o fún tó ṣùgbọ́n tó bá ti wá lo aṣọ funfun àwọn aṣọ kan bẹ tá àti ẹ máa ń lò ọlá wípé mi ò mú jáde ni bí aṣọ táwọn ìyá wa fi máa ń ṣẹ́gì funfun ni ṣùgbọ́n ojú rẹ̀ dí òun là á fi máa extract á wà fún un á fún gan-an tàbá wá fún un yóò wá yoró á wà wá oyin gidi oyin oko oyin original ṣé wá rí oyin original yìí òun láwà mix pẹ̀lú ẹ̀ ara tí ẹ̀ tó jẹ́ ṣẹ́ ó jẹ́ nìyí ọ̀pọ̀lọpọ̀ oyin tí ń bẹ níta lónìí oyin ṣúgà ni oyin ìrèké ni tí wọ́n lọ ṣe fúnra wọn nú igbó tí ì ṣe oyin gidi gangan torí pé tó o bá lo oyin gidi gangan kò ní ṣiṣẹ́ tó o bá lo oyin ṣúgà kò ní ṣiṣẹ́ tó o bá lo àwọn oyin àṣàṣàmọ̀dì tí ì ṣe original oyin àwọn oyin gidi tó yin oko tí wọn ò míìsì tí wọn ò dàlúùtì kò ní ṣiṣẹ́ ọ lọ wá oyin ìdájọ́ tó fi jẹ́ wípé ẹ mọ̀ pé oògùn wọn gbà míì mo lọ ra oyin kan tẹ bá rí kékeré báyìí ní 20,000 èèyàn máa wò ó pé bàbá sì dọjà nígbà tí wọ́n ti ń ta gbàrọ̀ gbòdù ẹ fẹ́ lè ra Ragolis water kan ní owó péréte ẹ máa wò ó pé oyin wọn mọ̀ chíìpù ń bì ó chíìpù nítorí pé àwọn náà mọ tí wọ́n tà àwọn tá a máa ra oyin original lọ́dọ̀ wọn ní bá a ṣe máa lọ rà wọ́n láwọn ti ń tà oyin original yẹn lọ́wọ́ mix papọ̀ pẹ̀lú rẹ̀ so tó bá ti mix oyin original papọ̀ mọ́ ewé àgógó ogún tá extract omi látara ẹ̀ á wà mix ẹ̀ papọ̀ torí nígbà tó bá wá fẹ́ súnmọ́ra yín láàrin ọkọ àti ìyàwó tó bá jẹ́ pọ́kọ ló fẹ́ lò fún ìyàwó ẹ̀ yóò ra fẹ́ra orí nǹkan ọmọkùnrin rẹ̀ tó bá ti kú bí 30 ṣẹ́jú 20 ṣẹ́jú ó kù ṣẹ́jú kan ó kù ṣẹ́jú méjì ṣùgbọ́n láti bí 30 ṣẹ́jú wálẹ̀ ni tó bá ti ju 30 ṣẹ́jú lọ ó lè má ṣiṣẹ́ bóyá nísìnyí o ti fẹ́ lọ ní ẹ̀yìn ìbálòpọ̀ wá kú bí 30 ṣẹ́jú o lè fi extract kalẹ̀
ó kù ìṣẹ́jú mẹ́wàá o lè lò, ó kù ìṣẹ́jú márùn-ún o lè lò, ó kù ìṣẹ́jú kan o lè lò. Kọ́nà ẹlòmíì tó bá rọ̀ lọ́rùn tó jẹ́ pé inú ilé rẹ̀ ló wà tí ìsìnkú tẹ̀lé ló wà, ó kàn lè lọ bóyá ní òkè tó gbọ́wọ́ kan ni ó kàn ra lè fọwọ́ kan yọ́gàn fi rá yóò sì gbé wọlé. Sórí ó bá sì jẹ́ pé obìnrin náà lọ fẹ́ lò fọ́kọ rẹ̀ kò sí ní tó burú kó fojú ọkọ rẹ̀ mọ́ra, kò ṣẹ̀ṣẹ̀ ń bi èèyàn. Tó bá lò fọ́kọ ọlọ́kọ tí ń dààmú rẹ̀ o lè túlé rẹ̀, tó bá lò fún ayaláya tí ń dààmú rẹ̀ o lè túlé tiẹ̀. Gbogbo wọn tó bá ti lò bẹ̀rù Ọlọ́run tí mo lè sọnù. Ẹ má jà lò fún láti fi ba nǹkan jẹ́, ẹja fi tún nǹkan ṣe ni. Ilé tó fẹ́ dàrú ọkọ rẹ̀ ọmọ súnmọ́ gbogbo gbà àbí bóyá ọkọ rẹ̀ tiẹ̀ wá pàwọ́ tì níjọ́ tó wá tọ́lọ́run ní ọjàjà fẹ́ súnmọ́ tó bá rí lò fún ó rí wípé ọyọ́ fẹ́ lè fi sú ọ torí pé wáṣe ní ọmọ ṣòwò náà yóò tún wá wò pé ṣé kíní ìyàwó mi náà kọ́ ẹ̀ ni ṣé ìyàwó mi mọ̀ tó dún yàtọ̀ débi pé yóò fẹ́ lè dẹrú rẹ̀. Ṣùgbọ́n wọ́n tó bá lò nílò kókó fi dẹrú ìwọ́nu Ọlọ́run. Nọ́mbà tó pè mí sí sọ́sọ́lẹ̀ ni ó wà. Ọṣẹ ajé ń bẹ tí ń tàn 500,000 wọ́n èyí náà. Ọṣẹ ajé 500,000 ni. Ọṣẹ Edward ń bẹ tí ń tàn 50,000. Àwọn tó ti rà ló lè ròyìn. Ọ̀la àlàkálà ọ̀njẹ́ olójú orun gbogbo ẹtí ẹ̀ dojúrú lọ́ṣẹ Edward náà bọ̀ bá ti rò ó ṣiṣẹ́ ńlá. Wọ́n á ṣe ọṣẹ kankan lẹ̀ 50,000 náà ní ọṣẹ ìtajà. Wọ́n ń tajà gbogbo ọjà tó bá ń tà tó bá ti rówó ṣoṣẹ́lẹ̀ tó ti rówó ọṣẹ ajé ńlá ìwọ náà rà yún 50,000 ní ọṣẹ ìtajà 50,000. Wọ́n á tún sọ ṣe àwọn àgbàlagbà kan pé wọ́n náà tiẹ̀ tún tọ́ wo àwọn àgbàlagbà ń dọ̀ọ́lá lówó 50,000 lòun náà. O ní máa lo àwọn ọṣẹ ikọ̀ mọ́ dúpẹ́, àwọn mọ̀lẹ́ ń bẹ lóríṣiríṣi, àwọn ìyọnu ń bẹ lóríṣiríṣi, àwọn àgbákò ọṣẹ tíyàn fi gé èèyàn ń bẹ lóríṣiríṣi tá a lè sọ tán tí gbogbo ẹ̀ la lè sọ lórí afẹ́fẹ́ ni. Àwọn iṣẹ́ tí sọ̀yàn dé èèyàn tí ń gbé èèyàn tí sọ̀yàn dé èèyàn ńlá àní sọ gbogbo ẹ̀ lórí atẹ́gùn á kàn sọ díẹ̀ kì í ṣe pé mò ń yọ ṣẹ́kù ni mò ń sọ ẹ má sì mí gbọ́ gbogbo iṣẹ́ tẹ bá rí lórí péjì mi ọ̀yọ́ kankan kù ṣùgbọ́n gbogbo aṣẹ́ agbára kọ́ la lè filẹ̀ tán á kàn wo àwọn ṣẹ́kọ̀ kan pé ẹ lọ dẹ́ òkè lè mọ̀ pé nǹkan bẹ lọ́dọ̀ Fágbèrò ọmọ Òrìṣàtọ́lá ni. Nọ́mbà tẹ́ pè mí síre 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383. Mo gbàgbé pé Ìlọrin ni mo wà. Anyway tẹ́ bá ń bọ̀ wá tẹ́ bá ti dé Ìlọrin ẹ jẹ́ kọ́lọ́pọ̀ sọ yín last bus stop nínú Ìlọrin gangan nínú Ìlọrin ni mo wà. Tẹ́ bá ti wá sọ̀kalẹ̀ last bus stop ẹ̀yẹn gbọ́kadà ẹ náà lọ lé epo Brolac lágbo ọba. Tẹ́ bá ti dé lé epo Brolac lágbo ọba ẹ wá béèrè junction Olú guest house bí òpónà méjì sílé epo náà ni junction Olú guest house yẹn wà. Ẹ rí sáńbọ̀dù mi junction yẹn Òrìṣàtọ́lá Ìfagbèrò Herbal Medicine Limited. Fọganáísà kan bẹ ní junction Olú guest house yẹn Alhaji Hasan Ọmọẹdẹ lọ́dọ̀ fọgá yẹn àbẹ́nibọ̀ ṣe bá junction yẹn ìyẹn bèrè ilé Fágbèrò ọmọ Òrìṣàtọ́lá àpèsèṣègùn àgbáyé ẹ̀ ní dààmú mọ́sùn ọdún yìí tó ti ń lọ́nu sóòtú nílùú ọdún yìí lábùrà gbogbo sí nílùú ọdún tí ń bọ̀ irọ́ ni àwọn tí sì ń wádọ̀ wá ń dúpẹ́ ìwọ náà tí ẹ dán wò ó rí wípé ń tòótọ́ lọ́lọ́run lò wá lásìkò yìí tọ́lọ́run lò wá láti tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dílẹ̀ ọkàn wọ́ balẹ̀ o ara àánú gbá o àní náà kẹta tó rí mi o àní jẹni àná o ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba ẹ sì má gbàgbé pàǹfààní bẹ lórí YouTube pin Òrìṣàtọ́lá Ìfagbèrò Herbal Medicine Limited ẹ subscribe sórí ẹ kẹ lọ wo àwọn nǹkan tẹ́ ẹ lè bá pàdé lórí Facebook tàbí lórí TikTok ọkàn wọ́ balẹ̀ ire o ire gbangba.